èrò jẹ́jọ́ kiri arẹwà yìí o. Larry Gold ajiya Fatima ogún ọdún o. Àpáta dé àpáta pàrẹwì dé ojúlówó akéwì tí ń sùn jálá irúmọlẹ̀ ọmọ tí ń sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀. Àfínjú arẹwà kan bẹ́ńlẹ̀ ìyá Àjọkẹ́ ní jẹ́. Mo tiẹ̀ fẹ́ mọ̀ ó wù mí kí n mọ̀ lójúlówó. Torí ó nínú rẹ̀ ó lẹ́yinjú àánú ó kó ni mára ó ń bọ́mọdé ṣe ó sì tún tẹrí bàbá gbà. Òun gangan lọ lọ́jọ́ òbí tòní ó yẹ ẹja lọ ẹja jọlọ máa gbé tọ́kì sórí àmàlà. Ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá níyọ̀ léèpẹ̀ ọ̀gá ní kàkà kí ń ṣe láwùjọ fèrè. Arẹwà ni Alhaja Fatima ń ṣe láwùjọ àwọn obìnrin. Bíntu Rasulillah Àjọkẹ́ Larry Gold apọ́nbẹ́pọ̀ rẹ̀ obìnrin rọ̀gbọ̀dọ̀ bí aeroplane àwọn òyìnbó. Ó pọ́tọwọ́ tẹsẹ̀ bí òyìnbó òpótókí. Yẹ sáré kí ọ lóní Gẹ̀ẹ́sì lóní ráńpẹ́. Because you are full of beauty. In fact, you are epitome of beauty. Celebrant Alhaja Easy Alásàbí ló rán mi wá. Ọmọ ẹ máa gbádùn Ulampa lábẹ́òkúta. Coordinator fún gbogbo ẹgbẹ́ lọ́balọ́ba. Òun ló ní lónìí ọjọ́ ìbí rẹ̀. Ó ní kí n máa kíyọ, ó ní kí n má dákẹ́. She's very enlightened to see you turn +1 today. In the word of wisdom Kushi, you are a golden riddle wrapped in a mystery inside an enigma. On this note, she joined all other personalities across the cosmos to wish you happy prosperous birthday. Ọlọ́jọ́ ìwọ lọmọ Ìlọrin, Ìlọrin Àfọ̀njá, ẹnu dùdú yọ̀. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà bí àìrẹ́sẹ̀ pa. Ìlú tó tóbi tẹ́yẹn tí wọn ò léegun. Ẹ̀sìn léegun lé wọn àkọ́kọ́ lóró ọbẹ̀. Ìwọ lọmọ ajíbi kálámù dámọ́lẹ́pà ìṣe kándúkándú. Ẹ̀yin ti gèrè álímì. Ẹni Àfọ̀njá bákan ńlọrin òkúkú kéré. Sáwó lọ́tún, Amọ́yọ̀ lòsì, ọmọ akéwùgbẹ̀rú, ọmọ àsàdọ̀ àgbọ̀rẹ́. Wọ́n ìlú lágbàdìgẹ́ ó ní wọ́n ń gé. Eégún wá búra bó o bá dé gbórí. Pàká wá búra bó o bá dé gbalẹ̀. Èrò wa yóò kó, o sì wá búra bó o bá lóbìnrin. Àìdòkó láyà ńlé, ọmọ egbìnrin ọ̀tẹ̀. Ìwọ lọmọ òpó kọ̀rọ̀ bíi kọ̀rọ̀ bìtì. Èyí tí ń bẹ lálẹ́dẹ̀ ọyún. Ìwọ lọmọ òpó tí ó gbọ̀ràn. Tán ní akọjú ẹ̀ síná, iná ò gbọ̀ràn. Wọ́n ní akọjú ẹ̀ sómi. Omi tí ò gbọ̀ràn. Wọ́n ní ká fi pọtí líle. Ọtí líle tí ò gbọ̀ràn. Wọ́n ní ká gbé fọ́mọ líle mu. Ọmọ líle wo gan ni ò wá gbọ̀ràn lọ́yọ̀ọ́ lé. Àfọ̀njá ò gbọ̀ràn. Wọ́n bá kọjú ọmọ ọmọ ilé wá sógun. Jẹ́bọ́gun náà l'Àfọ̀njá lọ tí ò padà wálé mọ́. Tó bá jẹ́ tilé ìyá rẹ̀, ìwọ lọmọ Lísà bí ìwọ lọmọ Dòǹdò Àkàlà, ìwọ lọmọ Aláké Jọbí, ọba márùn-ún níbẹ̀ lóde ẹ̀dá Aláké, gbogbo wọn pátá ni wọ́n ń dádé, Olúbàrà ọba, Àgùrà ọba, Ọ̀ṣìlẹ̀ ọba, Olówó Òdùrú ọba, Aláké dáńkọ́ o, ọba náà ló ń jẹ, ìwọ lọmọ Ẹ̀gbá, ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo, Ẹ̀gbá gbalé, Ẹ̀gbá gbogbo, ìgbàkúgbà sálẹ̀gbẹ́ Ẹ̀gbá ń jàre. Ajiya Fatima ọlọ́jọ́ ìfọ́sọdún èyí o wàá ṣe mí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ èèyàn tó bá ní kó má pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn nílé àwọn ọ̀tá rẹ̀ bíkú ti ń gúnyán poroporo fún wọn jẹ nínú ọdún láìsá máa gbowó ọbẹ̀ tó yẹ ká sè sínú ìsáàsùn. Alhaja Easy Alásàbí ló ní kí n máa sọ wípé happy birthday to you o and we all wish you long life and prosperity. bóyin bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú tààrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí máa ń dé gbogbo ilẹ̀ kílẹ̀. Larry Gold Ajiya Fatima okú ọdún o okú ọdún o. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.